My name is Benz. Orúkọ mi ni Lizzie. Lizzie. Àbí lazy. Káàbọ̀ sí ilé arẹwà. Ìjẹ́ gbogbo ohun tó ń rí rẹwà lójú ẹ̀bí. Kálówó ti wà lójúmọ́ máa yẹ ìtàn òkèèrè 20. Ọmọ yìí ta lásán lójú o. Ó dá ó tún ta lọ́wọ́. Ìwọ ni wọ́n mọ kan lẹ́gbà. Òtún máa ń kílè pé wọ́n lọ lọ́ṣọ́ ńlá wọ́n bẹ́ẹ̀ fà á. Bọ́ ẹni, àwọn máa jẹ́ kó mọ̀ kó àgọ̀gọ̀ lọ́ṣọ́ ńlá. Richard bá bàbí sọ. Ẹyin tí ajá fi fọ ọmọ ẹ̀ nínú pàtó jẹ. Ṣé mi pẹ̀lú iṣẹ́ ìṣe business? Ṣé ní ìlú àkọ́kọ́ ni? Ṣé ń gbà tí mo wá ń kó àwọn ọjà tí ò lè di owó fẹ́ mi tí wọ́n dẹ́ gbowó tó yẹ kó gbà lọ́wọ́ mi tó ti mi lọ́wọ́ tó bẹ́ẹ̀ ni. Ẹ ṣó possible kébì náà ní kó máa bọjà mi jẹ́ ni. Ẹ̀sìn káwa náà lọ lè fi wà ẹ̀gẹ́ ẹ̀. Ó ti fìyà jẹ wá jù náà. Gbogbo nǹkan tá fẹ́ kẹ́ bá a ṣe ni pé ẹ bá a yanjú ẹ̀. Sórí gbogbo orí tó ti jẹ́ yà. Ìṣẹ̀dá wọn padà bọ̀, wọ́n wọnú àgọ́ ara rẹ̀. Ó wà á rí ìnira títí tí yóò fi wo Elédùmarè tí yóò fi gba ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n pálí kan máa ń bàbá náà kò tó lè pa ọ́. Èèwọ̀ irọ́ ni ikú kan ò ní palẹ̀ ilẹ̀ ní ọ̀sẹ̀. Ok, èmi lè fún tó sọ̀rọ̀ tí a rí. Ẹni tó bá kọ̀ mí, ó kò ikú. Ẹni kọ̀ mí kò ìyọnu. Ògbólógbò àjẹkọ̀ ní gbóná títí kò mú mi ọ̀rọ̀ bí kì bá jà ìdọ̀yà sí ni. Ẹ ti kọ èmi Elizabeth jọ̀wọ́ làwọn tẹ́lẹ̀ ní olówó tó la. Ẹ ti kọ ikú. Èmi èyí á fa give and take. Ẹjọ́ fa any time lines. Ọmọ kúlódé yọ ọ̀gbọ́n lé nǹkan mọ̀ ti ṣe mí. Wo more strong wealthy customers. This is about 100 people. Peace.